Kí ló dé? Kí ló fa ìbọn? Àwọn ìwòná kóra wọn jọ wọ́n láwọn ológun ni. Bí náà ọ̀bá láwo kò lè mọ́ kí odògùn bí ọ̀bá lọ́wọ́ ìran Yorùbá nu ológun ò ní wá dó ti Sunday Igboho lọ́rùn. Ìjẹ́ǹjẹ́ mo jí lórí ẹní mi láàárọ̀ yìí. Ìròyìn tọkàn mi kú náà ni wípé wọ́n yílé olóyè Sunday Igboho ká. Ọ̀pọ̀ èèyàn ló ti pè mí, ọ̀pọ̀ text message lórí fóònù mi, orí WhatsApp kí n jí kí n fáwọn èèyàn mi lésì kí n wá àwọn tó fẹ́ bá mi sọ̀rọ̀ ni mo rí ròyìn ọ̀hún ọkàn mi láyà. Bó tiẹ̀ jẹ́ pé mi ò gbé pẹ̀lú olóyè Sunday Igboho, Ọláyọmí Kóìkí ń lọ́wà pẹ̀lú ẹ̀. Ntọ́láyọmí Kóìkí bá ti sọ jáde ntọ́sẹ̀lẹ̀ náà nu. Ìdí ni pé ẹni tó mọ́jò lórí tó bá sọ pé ó ti kú ẹ̀ mú lẹ́sẹ̀ ọgbọ́dọ̀ sọ pé ń jà pìtìpìtì. Èyí tó tí ìbájáládùn ara mi sólóyè Sunday Igboho ẹ̀gbọ́n mi ń bẹ láyọ̀ àtàláfíà sẹ́mìmí kó omi sí nǹkan kan ò ṣe wọn ò wọlé kò sí nǹkan kan tó ṣe ẹ̀gbọ́n mi ṣùgbọ́n ká dìde báyìí. Káwa gbo dẹ́gun fáwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ìran Yorùbá náà ní ṣe léṣù lẹ́yìn ara wọn èkù ní gbẹ̀dẹ̀ àdá Yorùbá ní ṣera wọn. Àkàndá ń wò dédé wá sóde tòní o ìròyìn tí mo gbọ́ náà ló gbé mi wá àti pàápàá láti pera wa gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátá gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun léní ní léjì ní lẹ́tà ní ẹ̀jẹ̀ akóra wa jọ ẹ̀jẹ̀ á jẹ́ kó yé gbogbo wa wípé ó tún pòkàn rẹ̀ kájọ gbàgbé gbogbo wa níjọ ń pa ojú tì mí ojú ọ̀tọ̀rẹ́ mi ìwọ gangan la ló lórí aláìlójútì olóyè Sunday Igboho kọ́ ní jìjàngbara gbogbo wa lájọ ń jìjàngbara olóyè Sunday Igboho kọ́ ní ń jà fúnra rẹ̀ ó ń jà fún gbogbo ọmọ Yorùbá àwa ń jà fún gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá wá dìde tẹ́ ẹ̀ sọ́pọ́ọ̀tì wa báyìí tá a bá fi gbé kinní ìjàngbara yìí kalẹ̀ ta ni ó dìde lọ́la ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó rí olùrànlọ́wọ́ ta ni ó tẹ̀lé onítọ̀hún bó lonítọ̀hún ó ṣe ṣe tiẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìjọba gan fúnra lára ẹ̀ mọ̀ wípé àwa ẹ̀yà kan agitéètì a fẹ́ ya kúrò lára Nàìjíríà bákan náà làwọn ẹ̀yà míì agitéètì wọ́n fẹ́ ya kúrò lára Nàìjíríà ọ̀nà tí àwọn gbà ń ló fa ìdálọ́wọ́gọ́ fún wọn a sì ní kí àwọ̀ gbọ̀nà pẹ̀lẹ́bùtù torí pé ọ̀rọ̀ tútù a máa yọ bẹ̀ lápò líle a máa yọ fà lápò ẹjẹ́ àjọ jókòó yí tábìlì po ẹjẹ́ ayọ̀ ọ̀bẹ kájọ pín orílẹ̀-èdè yìí sí ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tó bá wù kálukú ló lè bèlọ́ǹgì sí. èèyàn kì í fi tìpátìkúùkù wà nínú ìgbéyàwó tí ò ní èso ìgbéyàwó tí ò máyọ̀ wá ìgbéyàwó ìjà ojoojúmọ́ ìgbéyàwó lásìgbò ojoojúmọ́ ìgbéyàwó ìjàngbò ojoojúmọ́ a sì láàṣẹ mọ́ ó tó gẹ́ ọmọ Léfì alùbàtà ìdarin ẹ fi álẹ̀ ẹjẹ́ á máa lọ tí ọba ní nǹkan kan tẹ́ ń rí jẹ lára wa tí ìbá ṣe pé ẹ fẹ́ jẹ wá keegun tí ìbá ṣe pé ó wù yín láti máa mú wa sìn bí ẹrú afẹ́ bọ́kù nígbèkùn ẹ yọ̀ǹda wa ẹjẹ́ á máa lọ láyọ̀ àtàláfíà ẹ má wá gbàgbé tẹ́ ẹ bá já lọ láyọ̀ àtàláfíà ẹ má ní lọ́kàn pé Yorùbá ò ní nǹkan tó lè fi já o tá a bá ń sọ bẹ́ẹ̀ à ń ṣàpọ́nlé ara wa ni o aṣọ ńlá kọ́ lè yàn ńlá a fi ń dánu ilé kìí sáádùn ni o bàbá ń gbé àráàyè kó nǹkan ìjà ogun wọlé kò tí ì dé ni o ìgbà tíjà ò tí ì ṣẹlẹ̀ ni o bọ́ bá dé tán ẹ rí ibi tó oríṣiríṣi jagamu ó ti máa wọlé come on. àṣebí ò lè dẹ́kun ibi ṣíṣe torí pé ibi gangan ṣíṣe tí wọ́n ṣe náà ni wọ́n bí wọn mọ́ ni wọ́n dá wọn mọ́ àṣebàjẹ́ ò lè yé sòtítọ́ ńbo ni wọ́n ti òtítọ́ ò sí lẹ́nu àṣebàjẹ́ irọ́ ńlọkùnú ọkàn wọn kí ló lóye Sunday Igboho ṣe fún ìbéèrè tiwa rèé. kí lẹ fẹ́ gbà níbi tẹ́ ti lọ dòtí lọ́rùn ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni ọba dalẹ̀ yọ balẹ̀ lọ gbogbo ẹni tó bá wà behind ẹ̀ pátápátá ẹ̀ ní farare lọ ẹ̀ ní kúkú tọ́da ẹ̀ ní fọ́ọ̀rọ̀ rí kú. ẹni tí ó dalẹ̀ ò ní dalẹ̀ èèyàn tó bá dalẹ̀ ò ní dalẹ̀ Yorùbá ẹ yé dalẹ̀ ara yín ẹ yé fira yín fún ọ̀tá mú. kí lẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho ìgbà tó sọ̀rọ̀ ẹ pé ẹ bá sọ̀rọ̀ ẹ mú ẹ ṣe nǹkan kan ẹ dótí lọ́rùn àsìkò tó wá dákẹ́ tí ò wé nǹkan kan mọ́ lẹ wá lọ yìnbọn kí lẹ fẹ́ ṣe ṣe fẹ́ pa ni ẹ fẹ́ pa àwọn èèyàn tí ń bẹ ń bẹ̀ ta lọ́ràn yín wá.
and again ta ló sọ pé àwọn sọ́jà gangan làwọn tó wá wọn lè ká sọ sọ́jà sọ́rùn kọjá àwọn tá à ń wí àwọn ará bí tí wọ́n ń jìyàn gbé àwọn ará bí tí wọ́n ń pààyàn ẹ wá lẹ fẹ́ lọ́kàn yín ẹ fẹ́ da jìnnìjìnnì bóra yín lọ́rùn ẹ fẹ́ da jìnnìjìnnì bóra yín láì kìí ṣe olóyè Sunday Igboho kí ló dé kí ni tá a jọ fà pọ̀ kí la rà lọ́wọ́ ara wa kí la gbà lọ́wọ́ ara wa kí ló dé tá a la fẹ́ lọ tó dogun kí ló dé tá a la fẹ́ lọ tó dìjàgbọ̀n wáyé tẹ́ ẹ fẹ́ fi tìpátìkúùkù mú wa sínú ibi tí inú wa ò ti dùn mọ́ kí ló dé tẹ́ fẹ́ tẹ̀dí wa mọ́ bí táyọ̀ wa ò ti sí kí ló dé tẹ́ ní ká fi tìkúùkù wà nínú ìgbéyàwó tí ò mú èso tí ò máyọ̀ wá fáìmọye ọdún. ọ bẹ́tà kẹ́ tètè yẹ sí ọwọ́ yín wò kórílẹ̀-èdè yóò tó dogun lèmi ń ké sí o ìdí ni pé ẹni mi ò sẹ́ni èèyàn mi ò ṣèyàn àní fi wá láàárọ̀ lásán and blood is always thicker than water ẹ kọ́lẹ̀ kẹ́ ẹ kọ́kọ́ mi sí. pé any attack on olóyè Sunday Igboho is an attack on all of us and àní káwọ́ gbéra ká mọ́wọ́ tìgbọ́ndò káwá kárùnkún lórúnkún káwá ní kọ̀ọ̀kan wá ọkàn àwa òbí ọ̀bá kẹ̀yìn ni kẹ́ ẹ sọ. àbí ẹ bá rò wípé kọ̀ọ̀kan yín ẹ mọ̀ wípé yín gangan lọ́kàn tó ṣẹ́wó mọ́lá mo ti sọ many times láì mọye ìgbà wípé olóyè Sunday Igboho ebi kọ́ ní ń pa ntí yóò jẹ dọjọ́ alẹ́ ó ti wà ní àkàtà rẹ̀ ó ti wà lọ́wọ́ ẹ̀ èmi àkàndọ̀rọ̀ Awíkóńkó àjáwàrò Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bí n ò lówó lọ́wọ́ gàárì tí n ó mu ti ràn mí ó mu tí n ó fi darúgbó ọlọ́run gbọ́ ìlànà rẹ̀ ti wà. àwa láàrò wípé olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì ní gbogbo wọn ká jẹ ká fọmọ nìkejì jẹ Yorùbá ní bọ́wọ́ ò bá gún ọwọ́ jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró nu ẹjẹ́ á jẹ kẹlòmíì ọjẹ ìgbé ayé tí àwa ń gbénu ìdí pàtàkì tá a fi ń laago ẹnu nìyí. àkàndá ni mo ṣe wípé ọ̀pọ̀ èèyàn ló fẹ́ lápá láì lápá wọn mọ̀ pé béèyàn lápá kò lè lápá olóyè Sunday Igboho fẹ́ lápá èmi àkàndọ̀rọ̀ fẹ́ lápá àwọn tó kù náà wọ́n fẹ́ lápá tá a jọ ń jìjàǹgbara fún ìran Yorùbá. ìdí ni pé lọ́la kan á kọ́lẹ̀ wípé lákòókò báyìí nígbà báyìí nínú oṣù báyìí lọ́dún báyìí àwọn èèyàn kan gbìyànjú báyìí lórí àtijà fún òmìnira ìran Yorùbá ipa wo ni wọ́n ń kó òun criticize wa lásán ni òun pè wá lálàsejù lásán ni àbọ̀ kan ṣe well done o àbọ̀ kan ṣe ẹkú iṣẹ́ o àbọ̀ kan ṣe thank you o àbọ̀ kan ṣe ọlọ́ngọ́ gbà fún yín o ìwọ ń kọ́ ṣé wò sí lára wa ni bí ṣé wò sí lára wa ni àfáà tó ní yóò mú ọmọ rẹ̀ ò ní jẹ tíra ẹni ó pé kìlú ó dùn nìkan kọ́ ni yóò jẹ́ ẹ̀ ìjàngbara yìí kìí ṣe tolóyè Sunday Igboho ẹ jẹ́ ká bọ́ kó lórí olóyè Sunday Igboho ká sọ ọ́ dìjàngbara gbogbo wa ẹ má implicate ẹni ẹlẹ́ni tí mo ń pariwo rèé. ohun tí mo sọ nípa àwọn tó lọ ṣe rálì tí wọ́n ń ṣàyàgbẹ́ndu sáwọn ọlọ́pàá tí wọ́n ń pè ọmọ Igboho ni wá Igboho ọ̀ràn ń ṣẹ́ o kò sọ pé kó lọ ṣàyàgbẹ́ndu sọ́lọ́pàá kankan ntí Igboho rán ni wípé lọ kéde ìyìn rere Oòduà nation jẹ́ káwọn èèyàn mọ̀ ìyà tí ń jẹ wá jẹ́ ọmọ ìdí tá a fẹ́ kó nínú oko ẹrú jẹ́ ọmọ ibi tá a fẹ́ bọ́ síta bá jáde kó ní Nàìjíríà ìyẹn location náà ìta wà lọ́wọ́lọ́wọ́ ntọ́lóyè Sunday Igboho rán ọ nìyẹn kì í ṣe pé ó ní kọ́ ọlọ́mọ ṣàkóso ọlọ́pàá kò sọ pé kọ́ ọlọ́mọ fẹ̀wù mọ́ sọ́jà lọ́rùn Ọ̀yọ́ lọ wà tó bá jẹ́ pé léyìn ló ń ṣe. gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin nílẹ̀ yìí lẹ wà ní àbílẹ̀ òkèèrè ogun kànlẹ̀kùn ogun ń débodè bọ̀ bọ́ bá lọ́ọ̀ báyàwó aṣòpáṣepọ̀ báṣòpá bá ṣe tiẹ̀ ń kọ́ bàbá là ń sá fúnjà à ń fẹ̀yìn rìn fúnjà àfẹ́ fàjẹ̀gbọ̀n tí jẹ̀gbọ́n bá dó tì wá lọ́rùn ògòdò tí ó fi ní sẹ̀sìn góńgóri mọ́ní ti ta lé ni ṣé kínní yóò wá mọ bọ́ sàṣejù sí ọ̀mọ́ bọ́ sí pé wọ́n fi ẹ̀gbìn lọ̀ wá bí. àwọn tó kó bọn wá sílé olóyè Sunday Igboho wọ́n mọ ibi tí ṣèkà ó wà wọ́n mọ ibi táwọn Boko Haram wà àwọn tí wọ́n ń jìyàn gbé tí wọ́n ń gbébọn kọ́rùn wọ́n mọ ibi tí wọ́n wà ẹnìkankan ò sì lọ dó tì wọ́n lọ́rùn. àwọn tí wọ́n ń kó ọmọ 300 láàrin wọn ọmọ 200 láàrin wọn ọmọ 100 and something láàrin wọn because ibi téèyàn bá ti lọ kó ọmọ 50 lásán gbogbo ayé gbọ́dọ̀ fíìlì ẹ̀ pé wọ́n kó ọmọ ń bì báyìí náà èèyàn mélòó ló wá kó ọmọ 200 sáwọn 200 lọ́wọ́ ni ṣe bí kan ìbọn náà fi kọ̀máǹdì wọn sínú mọ́tò ìbò náà gbé mọ́tò ọ̀hún gbà
àwọn tó lọ negotiate pẹ̀lú wọn ṣe bí wọ́n mọ ibi tí wọ́n wà kí ló dé tí wọ́n ò attack wọn ń bẹ̀. ok ẹ fẹ́ attack wọn pẹ̀lú pé àwọn ọmọ wà lọ́dọ̀ wọn ńgbà tẹ́ gba àwọn ọmọ padà ńkọ́ kí ló dé tẹ́ bọ́ǹbù wọn dànù kí wọ́n má bàa tún padà wá kó mi ìròyìn la wá ń gbọ́ lójoojúmọ́ pé wọ́n tún ti jí ọmọ iléèwé kó níbì kan wọn ò sí ní kó wọn tán. ńgbọ́ jẹ́ pọ́gbọ́n tíjọba àpapọ̀ dá pẹ̀lú wa ni wípé ẹ lè béèrè owó lọ́wọ́ wa ká fún yín ṣùgbọ́n ẹ máa jẹ́ àwọn ọmọ gbé a máa negotiate iye tẹ́ ẹ bá ti fẹ́ gbà a máa san fún yín. at our own expense owó táàsì táwa ń gbà nísàlẹ̀ ń bí tá à ń fi tìpátìkúùkù gbà lọ́wọ́ ara wa àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ owó oṣù tẹ́ ti yọ owó orí lọ́wọ́ lórí sálárì wọn kí wọ́n tó gbowó rárá ẹ wá pa gbogbo ẹ̀ pọ̀ ẹ kó lọ sí central ibẹ̀ ni wọ́n ti wá pín nonsense absolutely nonsense. Yorùbá ìjọ wo lẹ́rọ̀ọ́nù wípé ẹ̀ ń ṣiṣẹ́ bí erin ẹ̀ ń jìjẹ ìlérí wọ́n fi ògo tí ń gbé ẹ̀yà míì ró inú yín sì tó ń dùn ẹ sì tó ń fẹlá. Àkàndábò olóṣogùn kà mọ́ ẹni tí ó jẹ́wọ́ òní yé béèrè bọ́ bá lò ní sọ̀rọ̀ ìbínú àwọn èèyàn kó sì máa gún ọ ní kẹsẹ̀ wọn ó sì máa tì ọ́ ní bàtà mọ́lẹ̀. Yorùbá la gẹ́sẹ̀ ní ìtàpá ọmọ èèyàn wo ni wọ́n kiri bọ̀ níkùn tí ò ní fàbínú yọ ìbájọ́ ọmọ tiẹ̀ lólóyè Sunday Igboho ìbájẹ́ bọ̀dá rẹ̀ lólóyè Sunday Igboho ìbájẹ́ ẹbí rẹ̀ lólóyè Sunday Igboho ìbájẹ́ ìbátan tiẹ̀ lólóyè Sunday Igboho ǹjọ́ káwọ́ gbéra ọmọ wòran òní dìde. bọ́ bá jẹ́wọ́ ni wọ́n dòtì lọ́rùn ǹjọ́ ò ní pè fún ìrànlọ́wọ́ pé káwọn èèyàn máa bọ̀ láti wá gbà ọ́. Bírò èyí bá ṣẹlẹ̀ ọ̀nà wo là ń rìn ọ̀nà wo là á gbà kí ni tó yẹ ká ṣe kí lọ́nà àbáyọ gbogbo àwa tá a pera lólùfẹ́ olóyè Sunday Igboho gbogbo àwa tá a nífẹ̀ẹ́ ìran Yorùbá lọ́kàn ìlú Ìbàdàn tóbi pọ̀ ẹ dìde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀ ń sóní sókà ẹ jẹ́ kí gbogbo wa lọ rèé dòtì wọ́n lọ́rùn. ọ̀pọ̀ lẹ́sùn fi yagi lóko ọ̀pọ̀ ògiri ẹsẹ̀ ní yànà bá a bá tóbi. wọ́n ń pè ọ́ lọ́mọ àlè ò sì lè jẹ́wọ́ ọmọ ọkọ. àfẹnu dídán lẹ́gbẹ̀ẹ́ lé alédógún alédọ́gbọ̀n bọ́bá lè dogun kó dogun ó ti wá dogun báyìí dìde jájọ jà á. ó dàbí ẹni pé àwọn ọmọ àlè ń tún ti débí àwọn tí wọn ò níṣẹ́ méjì ju kí wọ́n máa flag èèyàn tó bá ti ń ṣètò tó bá ti ń sọ̀rọ̀ tó nítumọ̀ àwọn ọmọ ẹran àwọn òríjìnà ọmọ àlè tó yẹ ká pè lọ́mọ àlè gangan ẹ má dé àyín kẹ́ má bàa sọnù ẹ má dé àyín kẹ́ má bàa parẹ́ èmi Àkàndá ò dí ẹnìkan ní lọ́wọ́ láti ṣe tí bá ń ṣe o ẹ má wá síbí láti wá dí èmi lọ́wọ́ a lè fọwọ́ lẹ́rán Àkàndá a lè wo iye wọn Àkàndá ìsẹ́nsẹ́ni ẹni ká máa rọ́jú ṣé kò fi sẹ́ni pani ìgbà òjò ń lọ ìgbà ẹ̀rùn ń lọ ẹni ká dìṣà ìjò ọjọ́ wo látò pa nǹkan tí ń bẹ nínú ẹ̀ òní yẹ̀ ọ̀la yẹ̀ ọjọ́ ikú ń súnmọ́ wa díẹ̀díẹ̀ n ò rí kà wípé wọ́n padà wáyé ẹ̀mí ẹ̀jẹ̀ eléyìí tí mo wáyé jẹ́ kí n jẹ̀gbádùn díẹ̀ nínú ẹ̀ náà ó. democracy làwa rí Nàìjíríà a gbádùn ìjọba àwa ara wa kankan dividend of democracy ọ̀kárí pàápàá ìwọ̀nba pélé mọ́ ìwọ̀nba èèyàn péréte náà ní ń jẹ̀gbádùn òmìnira tí gbogbo wa jọ jà fún tí gbogbo àwọn baba ńlá baba wa jọ jà fún. ó tó àkókò ìran Yorùbá ẹjẹ́ á wí fún wọn pé kì í ṣẹnu ọ̀bọ nìkan lè wúrà òṣèlú ti dùn ó yẹ kó dùn lẹ́nu agílíntì tiwa náà. àtúnwá ń kí ansa ìwọ ń pọ̀ mẹ́rin òkú
wọ́n ń pé ọfà pòrọ̀rí ni ọkùnrin nu atamọ́tàsí ìwọ́n tún wá ní ẹ dákun ọdẹ ló kún bẹ ní àbágbẹ̀ àgbẹ̀ lápótí ìrọ̀rí ni. Àkàndá mo ní àǹkí àǹsà wọ́n ń gbé abisu gbọ́rọ́gbọ́rọ́ lóko abàgbàdo bọ̀kù àbọ̀kù àlàálà ó tún wá ní àgbẹ̀ ló kún ni àbí ìnájà ọfọ́ lójú ni àbó òdi létí ìnájà máa gbésù. À ń sọ wípé ìṣẹ́ ń ṣẹ́ wa ò fíìlì ẹ̀ à ń sọ pé ìyà ń jẹ wa ò fíìlì ẹ̀ à ń sọ pé ojú ń pọ́n wa ò fíìlì ẹ̀ ọjà ń jóná káàkiri ilẹ̀ Yorùbá ò fíìlì ẹ̀ ọjà Akẹ̀sán jóná ọjà Géètì jóná bó ṣe jóná lẹ́kọ̀ọ́ ló jóná nílé Ifẹ̀ ló jóná káàkiri ilẹ̀ Yorùbá ó sì wá wádìí ẹ̀gbẹ́ kí ní ń ṣẹlẹ̀ sáwọn èèyàn kan ní tanná sí ni àwọn olówó tiwa wọn ò wá rí nǹkan kan fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn tí ọjà wọn jóná fáwọn èèyàn tí sọ wọn jóná fáwọn èèyàn tí ń jẹun níbẹ̀ wọ́n wá kó ẹgbẹ̀lẹ́mùkó mílíọ̀nù náírà wọ́n kó fò ó dòkè ọya wọ́n gbàgbé pé ilé làákọ́sí á tó ṣèta ẹni tí ọba dánlé ò lè dá lóde ilé la ti gbèjà yàn kì í ṣèta. Àkàndá tí èmi ń sọ fún ọ ni wípé ẹ dìde báyìí ẹnì sóńsókà ẹ má mú nǹkan ìjà olóró kankan lọ́wọ́ ẹ já ṣe ìwọ́de kákọ àkọlé lọ́wọ́ kí wọ́n má mú kí wọ́n má pa nǹkan kan ò gbọ́dọ̀ ṣe. Èmi Àkàndá ń sọ fún ọ wípé ọjọ́ kọjọ́ tí wọ́n bá ti mú olóyè Sunday Igboho ọjọ́ náà ni mo drop agitation bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi tì í bọ́n bá ti mú báyìí kì í ṣe pé wọn ò ní sọ̀rọ̀ mọ́ o wọ́n sì padà máa sọ̀rọ̀ ṣùgbọ́n wípé Yorùbá fẹ́ yapa ẹ̀ ní gbọ́ lẹ́nu mi mọ́ ìjọ́ tẹ bá ti gbọ́ lẹ́nu mi ẹ̀ pàjá fún mi ńgọ́ jẹ́. ìyẹn ti fi hàn mí wípé ẹni tó fẹ́ lọ sìnkú ẹ̀gbẹ́ ẹ̀ ní hòhò tó mú àbúrò rẹ̀ dání ó ti ń tọ́ka wípé bí wọ́n ó ṣe sìnkú tó náà nù bóun náà bá kú. ìyẹn ti túmọ̀ sí pé ikú ń pa gílíntì aláwọ̀ abẹ̀rẹ̀ ìtàsí ẹni ọ̀fà wẹ̀ Sunday bólóde ọba kú kò yẹ kójúdo rẹ̀ ó lè kú gbẹ́gi mẹ́. ìyẹn ó ti jẹ́ kó yé mi pé pàṣán tá a fi nà yálé ọ̀nbẹ lábẹ́ ìrọ̀rí fún ìyàwó ẹnìkan ò fi sókè àjà mọ́ bíkọ́sì ó lè nira kéèyàn ó tó gòkè àjà kó tó rí wálẹ̀ mọ́. n ó ti mọ̀ wípé ìran Yorùbá kì í ṣe ìran téèyàn jà fún tàbí nu ẹnu fún. bẹ́ẹ̀ bá ti dìde báyìí ó ti túmọ̀ sí pé lè dìde fún mi náà bí ngbà wọ́n mú mi ariwo sí gbogbo yín pa náà ni wípé ntọ́jẹ ló yó sèmi lórí iṣẹ́ ẹ̀ ni wọ́n mú lé kì í sọ̀rọ̀ Odùduwà nation nbí tó bá wù wọ́n kàn máa mú lọ ẹjẹ́ ọmọ ràn ṣe é wàá gbàgbé pé mo jáde padà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wí bẹ́ẹ̀ lẹ́yìn mi jẹ́ lè sọ lójú mi mọ́ sí ẹ̀ because ògo rẹ̀ ń dí ọ̀pọ̀lọpọ̀ nínú yín lọ́wọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe mú yẹ ìdùnnú yín ni pé start yín náà tiẹ̀ jáde á wo ibi tí ó jáde sí ṣe é kọ́lé ṣe é ra mọ́tò nínú ẹ̀ ojú gbogbo wa ni ó ṣe yé dunnú sí bàjẹ́ ọmọlàkejì lèmi ń ké sí. Àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ohun tí a ṣe rèé o ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó dira ẹ jẹ́ á máa lọ sílé olóyè Sunday Igboho.